وجماله وخصاله. nínú àwọn sàábé àgbà Urwatu bunu Zubair sàábé ń ṣe Ọlọ́run àwọn ni wọ́n gba ọ̀rọ̀ yìí wá tó bá lọ wọnú kìtàbù nìkà fi Sahih al-Bukhari. من عرفت محمدا بكماله ọ̀rọ̀ tó ní nọ́fídàǹtì là ń sọ. وجلاله وجماله وخصاله. sàábé àgbà Urwatu bunu Zubair àwọn ni wọ́n sọ pé Suwaiba ọmọ ọ̀dọ̀ Abu Lahabi àtàkọ̀ha ó bọ́ okùn ẹrú kú lọ́rùn Suwaiba nígbà tí Suwaiba wá yọ̀ fún pé wọ́n bí ọ̀sẹ̀ ńlá Ànábì wa Muhammadu. يا من عرفت محمدا بكماله. wàláhì bẹ́ẹ̀ yẹn bá yóò bọ́ Ànábì dáadáa lóru òní kò tún sunkún mọ́ láyé. وجلاله وجماله وخصاله. وجلاله وجماله وخصاله. Abu Lahabi nígbà tó gbọ́ pé Suwaiba ó yọ̀ fún pé wọ́n bí ọ̀sẹ̀ Ọlọ́run Ànábì Muhammadu. إولى مكانك والزمان مصليا. ó ní látòní ó ní mo bọ́ òkun ẹrú kúrò lọ́rùn rẹ̀. إولى مكانك والزمان مصليا. nítorí bíbí ọ̀sẹ̀ Ọlọ́run Ànábì Muhammadu. ومسلما نوما عليه وآله. ومسلما نوما wọ́n nínú àwọn ará ilé Abu Lahabi wá sọjọ́ kan ó wá lálàá wípé gbogbo ojoojúmọ́ ayé ni wọ́n máa ń fi ìyà jẹ Abu Lahabi. إولى مكانك nínú sàárè nígbà tó kú. والزمان مصليا. Ọlọ́run wá lọ́pọ̀túnítì láti béèrè lọ́wọ́ Abu Lahabi pé lájọ́ta àti sin ọ́ tó ti wà nínú ògbódò bó o lè ṣe sí ire Abu Lahabi wá ń fún un nírò pé ìṣesí yìí lágbára. wọ́n a máa fi ìyà jẹun lójoojúmọ́. والزمان مصليا. àmọ́ wọ́n dá ọjọ́ kan yọ ọjọ́ wo ni wọ́n dá yọ náà ní ọjọ́ Monday ọjọ́ wo ni òun lọ́jọ́ tó ń dunnú sí bíbí Ànábì òun lọ́jọ́ tó ń bọ́ òkun ẹrú lára Suwaiba tó bíbí Ànábì. إولى مكانك والزمان مصليا. ومسلما دوما عليه وآله. ọba fẹ́ sunkún mọ́ láyé báyọ̀ bó ń ṣe Ọlọ́run lẹ́ẹ̀mẹ́ta. صلوا عليه وارفعوا أصواتكم. tẹ́ ẹ bá lọ wọnú Al-Fatihul Bari fi Sharhi Sahih Bukhari Fatihul Bari fi Sharhi Sahih Bukhari bàbá mi alámọ̀lì yẹ kí ni bẹ́ẹ̀. صلوا عليه wọ́n sì mọ owó kíní wì kíní. وارفعوا أصواتكم. tí a fa wa gbà Ibn Hajar al-Asqalani tí wọ́n ṣe wọ́n ní ẹni tó rí Abu Lahabi gangan òun ni Abbas Abu Abdullah ẹni tó rí Abu Lahabi gangan pé wọ́n ń fi ìyà jẹ òun ló sọ pé ńgbà tó ń sùn lamma ra'aytuhu fil manami ba'da hawli ó ní lẹ́yìn ọdún kan táwọn sin Abu Lahabi tán Abu Abdullah táwọn sin Abu Lahabi tán ó lóun sùn wọn wá lálàrí wọn sẹ́mi pé wọ́n sọ pé ọkùnrin kan ní tẹ́lẹ̀ àmọ́ Hajar al-Asqalani wá gbé wá pẹ́ ni tó rí gangan lójú òun ni Abu Abdullah wọn wá béèrè náà wọn pé kayfa haluk kí ni ìṣesí yìí ní àyìn wọn Abu Lahabi wá ń sọ fáwọn pé ìṣesí wọn ò dá o àmọ́ gbogbo ọjọ́ Monday tó ń dùnú sọ́jọ́ òbí Ànábì. wọ́n a máa ṣe ìyà ní fúnfún yẹn fún un. صلوا عليه وارفعوا أصواتكم.
ń ṣe sàlátù fún kódà. يغفر لكم. Gbogbo ẹni tó mọ̀ pé alábìtọ́ ẹgbẹ́jọ́ tí wọ́n fẹ́ kú tó kọ̀ọ̀lá tí wọ́n fẹ́ kú wọ́n sọ fáwọn sàábé fáwọn míìsì wa àwọn míìsì àwọn ọmọ ẹ̀yà mi àwọn ọmọ ìyá mi tí wọn ò rí mi tí wọn ò rí mi tí wọ́n kàn ka ọ̀rọ̀ mi tí wọ́n sì máa nífẹ̀ẹ́ mi. يغفر لكم في يومكم قبل وجماله وخصاله. àwọn ọ̀rọ̀ tí mo ń sọ yìí ọ̀rọ̀ tó ní nọ́mbà tó dájú bí ẹ̀sán náà ni. وجلاله وجماله وخصاله. tọ́ba lọ wọnú tíra fáwọn àgbà As-Sanihani nínú mùsọ́lífù wọn ọ̀rọ̀ tí ń sọ yìí ọba mbẹ́. إملا مكانك وزمان مصليا. tọ́ba lọ wọnú tíra fáwọn àgbà Hafizul Bayhaqi nínú Dalailu wọn ọ̀rọ̀ tí ń sọ yìí mawjud fi. إملا مكانك وزمان مصليا. tọ́ba lọ wọnú Ibnu Kathir níbi As-Siratun Nabawiyyah tí wọ́n ṣe ọ̀rọ̀ tí ń sọ yìí ọba mbẹ́. إملا مكانك وزمان مصليا. inú yóò tiẹ̀ dùn sáà nẹ́bí bóòlù tí bóòlù ti ń ṣe. ومسلما دوما عليه وآله. tọ́ba lọ wọnú tíra fáwọn Hafizul Bagawi tíra tí ń wí ọ̀rọ̀ tí ń sọ yìí ọba mbẹ́. إملا مكانك وزمان مصليا. nínú tíra àwọn tí wọ́n pè ní Sharihu Sunna nínú mujalladi karùn-ún sọfúnwa 60 gbogbo ọ̀rọ̀ tí mo sọ yìí nínú Sahihu Bukhari nínú kìtàbù Nikah ọ̀bọ̀ ọ̀rọ̀ tí mo sọ yìí ń bẹ. إملا مكانك وزمان مصليا. kí wàá lè bu níbi kákójọ torí oṣù Ọlọ́run kí lè bu. إملا مكانك nígbà táwọn akójọ táwọn sọ̀sọ̀ láti fún ànábì báyìí. وزمان مصليا. mo fi lọ pé ẹni tí ń bẹ ní kílọ̀bù látàlẹ́ tó wà kílọ̀bù tí ń jó hóhò nígbà tí ẹ bá láwọn táwọn sọ̀sọ̀ láti fún ànábì táwọn sọjọ́ bí ànábì bá wọ̀ ọ́ náà ẹni tí wọ́n ń jó kílọ̀bù ni ó kí ló wọ́n wọ̀. إملا مكانك وزمان مصليا. làfáwa Shamsuddin Muhammadu Nasiru Damashqi حياكم الله. ni wọ́n fi wá kọrin wọ́n fi wá sọ pé bó ni wọ́n ti wí. إذا كان أذاك فرجا ذنب. inú mi sì dùn èrè àsàlátù mẹ́mí yìí bá ń sọ gbogbo ẹ̀ dí orin. بثبت يداه في الجحيم مخلدا. بثبت يداه في الجحيم مخلدا. bóòlù ti rí láti bẹ̀rẹ̀. أنه في يوم بدين دائما يخفف عن أول سرور